wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ parẹ́ gbogbo gbàràdà abẹ́sọ̀dodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Ojú ló gbé ẹ̀jẹ̀ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Allahu fẹ́ má lọ sódodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé táwọn ọ̀tá wa wọ́n ti forget. Wáṣọ lékèélékèé dọ̀tí ilé ayé àwa kò ní dojú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú. Mo wá ní mo fẹ́ ṣe tafsiru yìí Suratul Najmi. Àwọn kan ní pé mo ti mú àwọn nukutọ̀ kan wá. Suratul Isra'i kò ní àlàkà pẹ̀lú Suratul Najmi. Suratul Najmi ò ní ṣe pẹ̀lú Suratul Bani Isra'ila. Àwọn kan ní pé Suratul Najmi sọ̀kalẹ̀ lọ́dún karùn-ún tá Nábì dà Nábì Ọlọ́run. Suratul Najmi pẹ̀lú àwọn súra tó kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú Al-Qur'an. Suratul Al-Isra'i wọ́n lọ́dún kejìlá ló ṣẹlẹ̀. Ìntọ́ á ṣẹlẹ̀ lọ́dún kejìlá ẹ sọ pé Mìrájù ń bẹ nínú Suratul Najmi. Al-Isra'u ìyẹn ń bẹ nínú Suratul Isra'i. Léyìí tó ń túmọ̀ sí pé tá a bá gbà bẹ́ẹ̀ a máa já sí pé Ànábì ti ṣe Mìrájù lọ́dún karùn-ún ni. Kó tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe Al-Isra'u lọ́dún kejìlá ẹ̀yin náà jájọ gbé sí làákàyè. Idha kana tí Suratul Najmi yẹn tó bá yẹ pé nùzúlù rẹ̀ ọdún karùn-ún tá Nábì dà Nábì Ọlọ́run ní Suratul Najmi sọ̀kalẹ̀ tó ń sọ̀rọ̀ nípa wáháyù bí Jìbìrìlù tí wá bá a sọ̀rọ̀ tó wá sọ Al-Qur'ani kalẹ̀ fún. Tí Suratu Bani Isra'ila tó ń wá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Bani Isra'ila fún Ànábì tó sì jásí pé Musa la rán sí wọn. Wọ́n á ní súra yẹn sọ̀kalẹ̀ lọ́dún kejìlá tá Nábì dà Nábì Ọlọ́run. Àwọn kan sọ pé ó kọ oṣù mẹ́fà kó tó lọ sí Mẹ̀dínà. Àwọn kan sọ pé ó kọ ọdún kan kó tó lọ Mẹ̀dínà. Àwọn kan sọ pé ó kọ oṣù mẹ́ta kó tó lọ Mẹ̀dínà. Lábẹ́ gbogbo ẹ̀ náà Suratul Isra'i tí ń jẹ́ Bani Isra'ila sọ̀kalẹ̀ lọ́dún kejìlá tá Nábì dà Nábì Ọlọ́run. Suratul Najmi sọ̀kalẹ̀ lọ́dún karùn-ún tá Nábì dà Nábì Ọlọ́run. Adẹ̀ ń so súra méjèèjì à ń so pọ̀ mọ́ra wọn. Ibi Laylatul Isra'i wal Mi'raj fi laylatin wahidatin à ń sọ pé olú ẹ̀ ọ̀kan náà ló wáyé. Ìsìráwù ló kọ́kọ́ ṣe. Ìsìráwù sì rẹ̀ ìrìn orí ilẹ̀ ni kìí ṣe ìrìn sánmà. Mìrájù rẹ̀ ìrìn sánmà ni wọ́n pè é. Ó ṣe wá jọra wọn. Ẹ̀yin náà já gbèsè làákàyè ẹbí wọn léèrè ṣé tí mò ń wí ṣé kò rí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ ni. Suratul Najmi ọdún karùn-ún tá Nábì dà Nábì Ọlọ́run ló sọ̀kalẹ̀. Ànábì sì ti ń kírun kó tó gbà náà. Lára ń tá a fi mọ̀ wá Nábì ń kírun kó tó gbà náà kí n sáré fún wa lẹ́rìí. Ìyẹn táwọn àfọwọ́ anájà ní pé ṣérun wákàtí márùn ní kí àbó ńkọ́ ẹnìkan ò lẹ́rìí ẹ̀ lọ́dọ̀. Àwọn àfáà ni wọ́n ń tún tó wù wọ́n. Torí pé nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ ń sáré fún wa ní àdísù kan. Àdísù salat àwọn àdísù yìí ń sọ nípa àrùn kíkí. Àdísù àkọ́kọ́ ani Usama an abihi
Zayd ibn Haritha látẹnu àfáwà Usama ọgbọ́n lẹ́nu bàbá rẹ̀ tí ń jẹ́ Zayd ọmọ Haritha wípé ani nabiyyi sallallahu alayhi wa sallam látòrí ẹnu ànábì lọ̀rọ̀ yẹn ti jáde wípé anna Jibril alayhi salamu atahu fi awwali ma awha ilayhi ó ní Jibril wá bá òun ànábì ní ń wí bẹ́ẹ̀ pé anna Jibril alayhi salam Jibril ni ó atahu ọwọ́ bá mi fi awwali ma awha ilayya lákọ̀ọ́kọ́ ọjọ́ tó kọ́kọ́ wá sọ̀rọ̀ fún mi ọjọ́ àkọ́kọ́ yẹn allamahul wudu'a ló ti kọ́ ànábì lálùwàlá wa sọ̀láàtà àti ìrun kíkí táwọn wáyé ọ̀hún ní náfìlà ni ẹ mú ẹ̀rí pé náfìlà ni nínú Al-Qur'an wa kẹ́mi náà wá mú ẹ̀rí pé wọ́n ti ní náfìlà náà lónìí ọ̀ràn yẹn nínú Al-Qur'an yẹn náà nígbà dáwà yẹn bẹ̀rẹ̀ àdìsù lélẹ́yìí tí ń sọ wípé níjọ́ tí Jibrilu ti kọ́kọ́ wá bá ànábì allamahul wudu'a tó kọ́kọ́ mú wá yìí wá bá ló ti fi bá a ti ń ṣàlùwàlá hàn wa salata ó sì kọ́ bá a ti ń kírun àdìsù tí mo kà yìí téèyàn bá lọ ka as-silsilatu sahiha li Sheikh Nasiruddin al-Albani wọ́n jó yé wa ń bẹ̀ yí pé àdìsù yẹn ó lálàáfíà àwọn àfáàtẹ́yìn sì fẹ́ gbọ́nù tó bá lọ ka volume 2 nínú as-Sahiha ti Albani lọ ka page 519 lọ ka Sunan Ibn Majah lọ ka volume 1 172 to 173 lọ ka ad-Daraqutni imbembe lọ ka tírà àfáwà Hakimu imbembe tí wọ́n ń pè ní Mustadrik volume 3 217 lọ ka Sunan al-Bayhaqi ó wà nínú volume 1 page 161 lọ ka Musnadul Imam Ahmad imbebe nínú volume 1 161 wa asanahu al-Albani de asana hadisu yẹn benjo anabi tí Jibrilu ti wá bá àkọ́kọ́ ọjọ́ yẹn náà allamahul wudu'a wa salata ó kọ́ alálùwàlá ó sì kọ́ ni anabi náà ló wí bẹ́ẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì an Ibn Abbas radiyallahu ta'ala anhuma láti ẹnu ọmọ Abbas ọlọ́mùbá wa yọ́nú sáwọn méjèèjì ó lá nàbí sọ yí pé amani Jibrilun indal bayti marrataini ẹ̀ẹ̀mejì ni Jibrilu kírun fún mi tó ṣáájú kírun fún mi lẹ́gbẹ̀ẹ́ Kaaba lẹ́ẹ̀mejì fasalla bis salawatil khamsi ó sì kírun wákàtí márùn fún mi ẹ bá ń bi wọ́n léèrè pé ṣé ńgbà tó wá kí fún ṣé ńgbà tó dé láti Isra àti Miraj ló wá kí fún àbí ńgbà tí Islam yẹn bẹ̀rẹ̀ Ọlọ́run wá fi ànábì àtàwọn mùsùlùmí lẹ̀ wọn wá wà lù Mẹ́kà níjọ́ dáwà rẹ̀ bẹ̀rẹ̀ wọn wá ní kírun kí ni iṣẹ́ wọn wọn ní sílọ kí ni iṣẹ́ wọn wọn wá wà bẹ́ẹ̀ fọ́dún méjì lágbàkó tó bá rí bẹ́ẹ̀ a máa túmọ̀ sí pé ẹni bá gba ìsìláàmù ó dé ẹ̀yìn ọdún 11 kó tó kírun torí pé súnà lèyí o tó bá lọ rí bá ní a máa túmọ̀ sí wípé tó o bá ti gba ìsìláàmù ó kàn wá ní ó máa wá la ilaha illallah káàkiri lẹ́yìn tọdún 11 rẹ̀ bá wá pé owó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ kí ni ó bẹ̀rẹ̀ o. Ànábì ní amani Jibrilu wá ṣe ìmáàmù fún mi indal bayti marrataini lẹ́ẹ̀mejì níbi Kaaba fasalla bis salawatil khamsi ó kírun wákàtí márùn fún mi ó wá bẹ̀rẹ̀ sí ní ka az-zuhur wal asr wal maghrib wal isha wal fajr ó ní wa bayna awwal wa akhir waqti kulli salati ó ń kí yóò kírun ní níbẹ̀rẹ̀ irun kankan olótú wa bẹ́ẹ̀ lọ́jọ́ kejì àdìsí tá a kà yìí àkàrájà ogun Abu Dawud gbà wá Tirmidhi gbà wá sọ aha wuli Albani sọ aha rẹ̀ kama fi sahihi Abi Dawud tó bá lọ ka hadith 426 tó bá lọ ka al-Irwa'ul Ghalil ti Imam Albani ó mú àdìsí yẹn jáde mbẹ̀ ó sọ aha rẹ̀ nínú page 249 akhrajahu Ahmad fil Musnad Ahmad gbà wá nínú Musnad ẹ̀ tó bá lọ ka hadisi wọn 3322 lẹ́yìn tó ń fi hàn yí pé ńgbà nẹ́bi ti dà nẹ́bi Ọlọ́run ló ti bẹ̀rẹ̀ ẹ̀rùn ló ti ń kírun náà
yá wa kó mbẹ lára ń tá wa fi mọ̀ bá nàbì ti bẹ̀rẹ̀ sí ní kírun ní bẹ̀rẹ̀ dáwà rẹ̀ lọ sínú súratul Alaq tí wọ́n gbà pé súra àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀kalẹ̀ fún Ànábì òun náà ní súra súratul Alaq tẹ́ ń pè ní Iqra bismi rabbikal ladhi khalaqa khalaqal insana min 'alaqin Iqra wa rabbukal akram الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك رجعا أرأيت الذي ينهى عبدا إذا صلى القرآن ينصر يوم أرأيت الذي ينهى عبدا إذا صلى نقرأ القرآن ينصر إكرا ما كان قالوا بارع الذي خلق أبطو دينيا خلق الإنسان من علق دينيا لاتنو أجتوكي إكرا وربك الأكرم الذي علم بالقلم وجاكو يا النبي يولو جيجي ọgbọ alamal insana bil qalami Ọlọ́run abá fi ìmọ̀mọ́ ènìyàn pẹ̀lú gègé gègé lẹ́nu yóò máa fi kọ́ tó mọ̀ kalẹ̀ kí lànà bí yóò fi gègé ṣe yóò fi kọ́ nǹkan kalẹ̀ láfi ní kò máa kọ́ tẹ́lẹ̀ kò máa kà tẹ́lẹ̀ àmọ́ ń jó dànù bí Ọlọ́run ló ti dẹni tó ń kọ́ tó ń kà ẹlòmíì ó ìtumọ̀ ìjìyàn sí. Ẹgbà kó máa kan gbódà nàbí Ọlọ́run àmì ẹgbà kó fọmọ ọdún mẹ́fà inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀yin ò fẹ́ gbà yí pé ń gbódà nàbí Ọlọ́run kataba wa qara'a omi yù ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ qabla nubuwati wa sara nabiyyan wa qara'a wa kataba ọgbọ́n tọ́lọ̀ ń sọ ni wa 'allamaka ma lam takun ta'lam ìntó mọ̀tẹ́lẹ̀ àfi mọ́ ọgbọ́n ni yu'allimuhumul kitaba wal hikmata yóò máa kọ́ wọn ní bá a ti ń kọ́ mi rò pé ó gbọ́ yu'allimuhumul kitaba yóò máa kọ́ wọn ní bá a ti ń kọ́ wal hikmata ó tún yatlu alayhim ayatihi wa yu'allimuhumul kitaba wal hikma yóò máa ka àwọn àmì rẹ̀ tí ń jẹ́ Kùránì rẹ̀ yóò máa kà fún wọn yóò sì máa kọ́ wọn níbi wọn ti kọ́ wal hikima yóò tún wá máa fi àgbọ́yé rẹ̀ yóò fi mọ̀ wọ́n àsọ̀bádé rẹ̀ ó ní in kanu min qablu lafi dalalin mubin ẹ wá ní kò mọ̀ ọkọ lẹ́ńtàlù Kùránì sọ yìí pé wala takhutuhu bi yaminika ó lè fọwọ́ ọ̀tún kọ tẹ́lẹ̀ ń gbọ́dọ̀ Ànábì ló kọ́ èmi ò wá máa ń tá àgbà Kùránì gbọ́nú ayé wa mọ́ ó ní ma kunta tatlu min qablihi min kitabin wala takhutuhu bi yaminika ẹ ò bá Al-Qur'ani ṣe clear ma kunta tatlu min qablihi min kitabin ó tí máa kárí ó lè dá nǹkan kárí min kitabin nínú ìwé kankan ṣáájú ìwé yìí wala takhutuhu bi yaminika ó sì fọwọ́ rẹ̀ kọrí ṣáájú ìwé yìí. lẹ́yìn tó dẹni tó mọ̀wé yìí ló dẹni tí ń kọ́ tí ń kà wà má dàlíkà wọ́n máa béèrè pé àfa àwọn olókọ́kọ́ tú bẹ́ẹ̀. Al-Qur'ani ní sọ̀rọ̀ ìtawà fẹ́ lọ ní wípé àyà yìí ló wá sọ̀kalẹ̀ tọ́lá ń dẹ̀ sọ̀rọ̀ ọ̀run bẹ̀ àyà àkọ́kọ́ ìgbé allama bil qalami علم الإنسان ما لم يعلم وفي تومين يوم وفيما كلا إن الإنسان لا يطغى الله من يوم قجا يا راري يوم قجا لعرى مستقني توري بوري كله توري بني جونا أبو جال دلام oni wàhálà rẹ̀ pọ̀ jù pé ó ní kírun yà yìí ọlọ́wọ́ ni ara'ayta alladhi yanha sórí yìí ti ń kọ́
abudan fún ẹrú Ọlọ́run tí ń sọ ẹrú Ọlọ́run abudan ló pè lánàbí o ṣàwọn pé kò dárúkọ ànábì bẹ́ẹ̀ àmọ́ àmọ́ kó òun ní ń sọ ìyẹn láti sọ pé tọ́lọ́run bá fẹ́ sọ̀rọ̀ ní Kùránì kì kò ní mú àyà kan ẹ̀ kó wá mú kó wá jọ̀ bẹ́ẹ̀ ti sọ pé àṣẹrábì abudi yìí tẹ́ wá jọ̀ pọ̀rọ̀ tó yẹ pé n ti ń bọ̀ yẹn kò wá wà màtú kò wà ní àlàátífù wẹ́lẹ́ màtú lórí ọ̀rọ̀ tó ń lọ wájú tẹ́ wá sọ di ìṣìnà fún mọ́nà lọ́wọ́ tó sì jẹ́ sí pé átífù ni alẹ́ ayatil ula lẹ́yìn ìrìn yẹn náà la fún Musa tírà o òdàlíbà ní Isra'ila ìbẹ̀mbẹ̀ o wọ́n dẹ̀ omi tiẹ̀ wọ́n dẹ̀ gbé ọ̀rọ̀ yí padà sínú Suratu Najm tí ò ní ṣe pẹ̀lú ara wọn. Kùránì ní ara'ayta alladhi yanha ṣòro ni tí ń kọ̀ fún ọ àbùdán tí ń kọ̀ fẹ́rù Ọlọ́run idha salla nígbà tí ń bá ń kírun yẹn bẹ gbà tá nàbì ti bẹ̀rẹ̀ já nàbì Ọlọ́run ló ti ṣe kíni ló ti bẹ̀rẹ̀ sí ní kírun ẹ dákun irun wo ló fẹ́ lọ gbà wá wọn ló fẹ́ lọ gbà ń wọ̀rọ̀ yàn wákàtí márùn èyí tí ń kí ń kọ́ wọn á ní nọ́fìlà ni ẹ̀rí gbé nọ́fìlà ni dà tí wọ́n bá wá parọ́ wọn á ní inna rabbaka ya'lamu annaka taqumu adna min thuluthayi al-layli wa nisfahu wa thuluthahu wa ta'ifatun min alladhina ma'aka wallahu yuqaddiru al-layla wan-nahara علم أن لم توصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر ẹtùwàgbé wa akimu sọláta wa atu zakata gbogbo bí tọ́lọ̀ ń bá ti lo akimu sọláta tó lo sakatu sí irun ọ̀rọ̀ yẹn ní sọ́mẹ̀ soturi yẹn mẹ́ akimu sọláta wa atu zakata fi bidayati da'wa nígbà tí dáwà bẹ̀rẹ̀ tẹ́ ẹ fi anabi ti ń kírun wa irun ọ̀rọ̀ yẹn rẹ̀ àwọn akẹ́lẹ́ ń kí ní méjì méjì gbẹ́ngbẹ́ òde Madina náà ló jásí pé ní zida fil adar wastaqarra fi safar ni wọ́n sọ méjì méjì yẹn di ti arìnrìn àjò wọ́n á sọ ti bí ti ẹni tó wà lé Allahu a'lam. Kùránì ní ara'ayta alladhi yanha òòrẹ́ ni ti ń kọ̀ fún ọ abudẹ̀rù Ọlọ́run idha salla ṣé káwá torí pé Ọlọ́run ò dárúkọ ànábì yíyà yìí káwá lọ mú bi tọ́lọ́run ti lo abuda fẹ́ lomi káwá fi tu. Bedikiru rahmati rabbika abidahu Zakariya káwá ní ó lo abuda ó la abuda fún Zakariya lọ́n pẹ́tọ̀ Zakariya ló gbọ́dọ̀ máa wí. lọ́lọ́run fi ní afala yatadabbaruna al-Qur'ana am ala qulubin aqfaluha. wọ́n ní idha salla nígbà tí ń bá ń kírun wọ́n ní ara'ayta in kana 'ala al-huda tó bá jásí pé òun náà bá jẹ́ ni tí ń bẹ lórí ìmọ̀nà ni kò ní ṣerú ẹ̀ aw amara bit-taqwa tàbí òun náà bá ń pa àwọn èèyàn láṣẹ kán bẹ̀rù Ọlọ́run tó bá pé tó fẹ́ pa ọ́ láṣẹ ni pé kó o bẹ̀rù Ọlọ́run kó o sì wà lórí ìmọ̀nà tẹ̀lé ara'ayta in kana 'ala al-huda aw amara bit-taqwa tó bá borí ìmọ̀nà ni tó fẹ́ ṣe yẹn wà tàbí ó fẹ́ pa ẹ́ láṣẹ kó o bẹ̀rù Ọlọ́run tẹ̀lé àmọ́ ara'ayta in kazzaba wa tawalla tó bá pé tó ń ṣe iná kazzaba ló fẹ́ pè nírọ́ wa tawalla tó fẹ́ dà nǹkan yẹn rú kó má ṣe é ṣe tí wàá pẹ́yìn dà. ọ̀rọ̀ níṣẹ́ kò wá mẹ́ pọ́ lọ́wọ́ abá ń rí wọn ní kàlá má gbà fún o kàlá kò jọ sọ kó ṣọ́ra rẹ̀ sọ fún kó ṣọ́ra rẹ̀ ìwà ànábì sọ fún pé kó ṣọ́ra Ọlọ́run ti fẹ́ bí la ilaha yantahi tí o bá fi Ọlọ́run lẹ̀ kó o máa kírun rẹ lọ. lánàṣífà àrùn bí nàṣíyà èmi Ọlọ́run ó gbà mú pẹ̀lú rùn pàpọ̀ màá mú tí ò ní lè jábọ̀ nàṣíyàtin kadhibatin khatiya màá mú níbi mú tí wọ́n mú ọ̀daràn tójú ẹni tó parọ́. àwọn nílé yẹ́dẹ́ ònàdíyà kó lọ pé àwọn tí wọ́n fẹ́ gbèjà rẹ̀ wá sanadi uzabaniya káwa náà wà lọ pé àwọn màláìkà wá kàlá kàlá má gbọ́ tiẹ̀ o má dà lóhùn o látòtẹ̀rù má tẹ̀lé tó bá ní ọmọ kírun o wà sí júdí wá kí tẹ̀lé bí má kírun ẹ̀ kó o má súnmọ́ lọ́wọ́ ẹni o. níjọ́ tá nàbí kọ́kọ́ jẹ́ tí ìjà nàbí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lélẹ́yìí tá à ń wí o kì í ṣe pé ńgbà tí lẹ́yìn tó bẹ̀rẹ̀ o náà.
nínú àwọn súra tó kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú alukur'ani súra tó ìkìrá là kọ́kọ́ tí ń jẹ́ Quran chapter 6 96 10 to 19 tí n bá ní ṣíwí. tá a bá dẹ̀ wo súratul Muzammil súra 76 aya 20 ọlọ́ni wa aqimu ssalata ẹ máa kírun wa atu zakata ẹ máa yan zaka wa aqridu Allaha qardan hasana ẹ máa yá Ọlọ́run lówó lọ́nà tó dáa. ó rí i pé iqamati ssalati tí ń jẹ́ fárúdù lélẹ̀ náà tàbá tó wá kú ọ̀mẹ́ tó bá wọnú súra mi súratul Mudaththir láwọn súra bíi márùn tó kọ́kọ́ sọ̀kalẹ̀ chapter 74 26 to 48 ó rí i pé ńgbà tọ́lọ́wọ́n bá ń sọ mi pé nadhiran lil bashar ọ̀rọ̀ tá à ń sọ yìí ìkìlọ̀ ní olùkìlọ̀ lànàbí jẹ́ fún ọmọ ènìyàn liman sha'a minkum an yataqaddama aw yata'akhkhara ẹni bá fẹ́ nu yín kó tètè gbà ẹni bá sì fẹ́ kó lọ́ra kó má gbà kullu nafsin bima kadhabat rahinatun gbogbo tó ní kálukú bá ṣe náà ni ó padà jèrè iṣẹ́ illa ashabal yamini àfàwọn tí wọ́n bá jọmọ apá ọ̀tún fi jannati yatasaaluna tọ́ba dénú àlìjánnà wọ́n máa bi wọ́n léèrè anil mujrimina wọ́n máa bi àwọn ọ̀daràn tí wọ́n àgbà fáànù nẹ́bi léèrè yìí pé ma salakakum fi saqar kí ló gbé yín wọnú náà saqar qalu tí wọ́n dáhùn ní pé lam naku minal musallina torí bá a sínú àwọn tó ń kírun ṣé náà fìlà nìyẹn. ìrun tí ó gbé yẹn wọnú téèyàn bá kí àní níbẹ̀rẹ̀ dáwàsẹ̀ lọ́lọ́wọ́n bá ń kìlọ̀ fún wọn gbígbé pé bẹ́ẹ̀ bá fẹ́ tó bá wùn yẹn gbọ́ bá yẹn má gbà àmẹ́ tí ò bá gbà yóò rí báyìí o àmọ́ nítorí pé tó bá di nínú àlìjánnà àwọn ọmọ àlìjánnà ó máa bi àwọn ọmọ ọ̀daràn tí wọ́n yarí fún ànẹ́bí pé ma salakakum fi saqar kí ló gbé yín wọnú náà saqar èsì tí wọ́n máa fi ni pé lam naku minal musallin torí pé àsínú àwọn tí ń kírun níbẹ̀rẹ̀ dáwà walam naku nut'imul miskin àsì sínú àwọn tí wọ́n máa fáwọn tí ò ní wa kunna nakhudu ma'al kha'idin àwa náà ń ba yé jẹ́ pẹ̀lú àwọn tí ń ba jẹ́ wa kunna nukadhibu bi yawmiddin a sì ń pọ́jú ẹ̀san nírọ́ níbẹ̀rẹ̀ dáwà táàfin mọ̀ yí pé anabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ọ̀tí ń kírun. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm